ẹ káàárọ̀ ọ̀ọ́dẹ ọdún bí etí tẹ̀ fi ń gbé wa ò ní di o bákan náà ojú tẹ̀ sì fi rí wa náà kò wá ní fọ́ kódà ẹ ò ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ẹ mọ̀ gbogbo ọmọ Yorùbá CJ Musa ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni CJ Musa bàbá o àjànàkú wọn kọjá mo rí nǹkan fìrí fún Fúlàní CJ Musa ti sọ̀rọ̀ ẹ wá gbọ́ bó ṣe sọ ó ní ẹ wò ó bàbá Tinubu ti fún wa ní àṣẹ láti lé ẹ̀yin alátìlẹyìn agbésùmọ̀mí láti mú yín ó wá ṣèkìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn alátìlẹyìn agbésùmọ̀mí yálà gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe agbódegbàfà agbésùmọ̀mí alátìlẹyìn náà nìyí o gbogbo ẹ̀yin tẹ́ ń fún agbésùmọ̀mí ní information tó fi ń ráyè kógun wọ ilẹ̀ wa alátìlẹyìn náà nìyí gbogbo ẹ̀yin tẹ́ ń supply oúnjẹ náà fún agbésùmọ̀mí alátìlẹyìn náà tún nìyí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń support wọn financially tẹ́ ẹ̀ ń bá wọn rànnù business agbésùmọ̀mí wọn tó fi ń rówó fún yín alátìlẹyìn náà nìyí báyìí CJ Musa ti ní kí n fún yín ní message bẹ́ẹ̀ ni CJ Musa ìyẹn minister of defence bẹ́ẹ̀ ni defence minister ó ti sọ̀rọ̀ báyìí àṣẹ sì ti gùn ṣe é mọ̀ pé tó bá máa sọ̀rọ̀ kò kí ń sọ lẹ́ẹ̀mejì ẹ má gbàgbé ìgbà tó pa láṣẹ pé ẹ rún wọn ẹ wọnú wọn gbogbo ẹnikẹ́ni tẹ́ bá rí bí agbésùmọ̀mí yálà ó gbébọn dárí tó ní kí wọ́n ṣe wọ́n bọ́ ṣe ṣojú ẹ má gbàgbé pé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ àwọn ọmọ ogun Nàìjíríà wọ́n charge wọ́n wọnú àwọn agbésùmọ̀mí gan kárakára tá a sì rí èsì tá a rí result náà ó tún ti pàṣẹ mí o ó ti pàṣẹ mí lọ́wọ́lọ́wọ́ báyìí kódà bàbá Tinubu fòǹtẹ̀lú bàbá Tinubu gan ti fòǹtẹ̀lú ẹgbọ́ o ó ní bàbá Tinubu ti fún àwọn láṣẹ láti ṣèdájọ́ láti mú àwọn alátìlẹyìn agbésùmọ̀mí bẹ́ẹ̀ Minister of Defence ìyẹn General Christopher Musa CJ Musa ó máa ti ṣe kìlọ̀kìlọ̀ fún ọmọ Nàìjíríà o yálà olóṣèlú Nàìjíríà tó ń ṣalátìlẹyìn fún agbésùmọ̀mí yálà individual tó ń ṣalátìlẹyìn fún agbésùmọ̀mí náà yàtọ̀ sí agbésùmọ̀mí àbí ìwọ tó ń ṣalátìlẹyìn fún ìwà ìbàjẹ́ fún ìwà tẹ́rọ̀tẹ́rọ̀ fún ìwà jìbìtì fún ìwà ìkà fún ìwà ajínigbé ìwọ tó jẹ́ pé ó sọ ajínigbé di business CJ Musa ti mú iṣẹ́ wá fún yín o ó ní ọkàn yín ò ní balẹ̀ báyìí ó ní nítorí wípé ìbá dára kẹ́ ẹ lọ jáwọ́ desist immediately ó ti fi immediately síbẹ̀ ó kọ́kọ́ pàrọwà fún wọn ó ní pé kí wọ́n jáwọ́ náà nítorí bí bẹ́ẹ̀ kọ́ bàbá Tinubu ti fàṣẹ lẹ̀ pé ẹ mú anybody tẹ́ ẹ bá fura sí tó ń ṣiṣẹ́ fún agbésùmọ̀mí ó ní bàbá Tinubu ti fòfin lẹ̀ o pé ẹ mú anybody tẹ́ ẹ bá fura sí èyí tó ń ṣiṣẹ́ fún agbésùmọ̀mí ẹ wá gbọ́ o ó ní I call on all Nigerians to continue to support the armed force and other security agencies working for peace and those who are supporting agbésùmọ̀mí criminal insurgents they must stop because agbésùmọ̀mí too must stop ohun tí CJ Musa sọ nìyẹn ẹ ti mọ̀rọ̀ ológun tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ogun ni wọ́n gbọ́n pa bàbá ti sọ̀rọ̀ àṣẹ fún díẹ̀ yìí ìwọ tó jẹ́ pé iṣẹ́ tiẹ̀ ibi tó ti lówó tiẹ̀ ni pé kó o máa gbè lẹ́yìn agbésùmọ̀mí tẹ̀síwájú bẹ́ẹ̀ bàbá mo fèyí sàsìkò sọ fún bàbá gómìnà bàbá ẹ dákun ẹ ṣe jẹ́jẹ́ o nítorí CJ Musa náà ti jáde báyìí àti ẹ̀bẹ̀ tilẹ̀ jẹ́ pé àìtí ìrí sọ̀tà ní Sokoto ṣé wọ́n lọ lé ọdún wọn tí tó dé ni láti January ẹ wo ẹjẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn wa jọ ẹjẹ́ agbọ̀kọ̀ tí àwọn ènìyàn wa sọ bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀ o ó ní Ọlọ́run á túbọ̀ máa dáàbò bo bàbá CJ Musa àti àwọn èèyàn rẹ̀ fún ìfọkàntán àti ìfọkànsìn orílẹ̀-èdè Nàìjíríà
ẹ máa gbọ́ ohun tí eléyìí sọ ò ìyẹn Emmanuel. Ó ní òun ò lè rò pé Nàìjíríà ṣì wà lórílẹ̀‐èdè mọ́ o, ṣùgbọ́n ṣá kọ́lọ́run ó ran CJ Musa lọ́wọ́ láti fọ ìlú mọ́ díẹ̀. Ó ní kọ́lọ́run ó ràn lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ni arábìnrin yìí sọ̀rọ̀, ó ní ṣó wá yẹ kí ẹ bọ́ta kẹ́ ẹ wá máa sọ̀rọ̀ ni. Ogun àwítẹ́lẹ̀ ìparọ́ tó gbá gbọ̀n, ìkìlọ̀ ló kọ́kọ́ síwájú ìdájọ́ ni bàbá CJ Musa fi ṣe. Bẹ́ẹ̀ ni o, ìkìlọ̀ ló síwájú ìdájọ́. Ẹ já ka àtẹ̀jíṣẹ́ eléyìí, ẹ já gbọ́n tí Udoh tó sọ. Ó ní ṣé bàbá Tinubu tó fún yín láṣẹ, ṣé kò ṣe pé tẹ́ ẹ bá mú wọn tán àwọn náà ló tún máa ní kẹ́ ẹ fi wọ́n sílẹ̀. Ẹ má jẹ́ kó fún yín gbé dídí ṣán o. Ẹ gbọ́, wọ́n ní bàbá CJ Musa, wọ́n ní ẹ múra, ẹ má jẹ́ kí wọ́n fún yín ní gbó dídí ṣán. Ẹ jẹ́ ká ka eléyìí ká tó máa bá tiwa lọ. Bẹ́ẹ̀ eléyìí sọ̀rọ̀, ó ní má wulẹ̀ sọ fún wọn, kí ló dé tó ń pàrọwà, kí ló dé tó ń ṣe wàásù, kí ló dé tó ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wọn pé ẹ̀ ń bọ̀ wá kógun jà wọ́n. Ẹ kógun jà wọ́n ni, ẹ pa wọ́n, kódà ẹ mú wọn. Bẹ́ ẹ bá mú wọn tán ẹ tún rún wọn, nítorí bàbá Tinubu ti pàṣẹ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. Fún ìdí èyí ẹ má wulẹ̀ ṣèkìlọ̀ mọ́, torí bẹ́ẹ̀ ṣe ń kì wọ́n lọ yẹn wọn ò ní gbọ́. Bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ Anonymous wà yìí. Ó ní bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ìdájọ́ yín, ó ní ẹ kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ látòrí Sheikh Gumi. Ó ní èyí ló fi hàn pé yes ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìyẹn lè o. Ó ní kọ́ lọ bẹ̀rẹ̀ ìdájọ́ látòrí Sheikh Gumi, no be me talk am o, don't come for me. Bẹ́ẹ̀ lélẹ́yìn náà sọ̀rọ̀ Joseph. Ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣalátìlẹ́yìn fún agbésùmọ̀mí náà lòun náà. Fún ìdí èyí ẹ má káàánú ẹ̀, ẹ má pàrọwà fún wọn, ẹ mú wọn bẹ́ẹ̀. Àtẹ̀jíṣẹ́ kan tó kù rèé o. Bẹ́ẹ̀ lélẹ́yìn sọ pé dẹ́kun o, our able and reliable, trusted and dependable kí ló dé oyè yìí pọ̀. Defence Minister, ó ní don't hesitate in getting and dealing with those wicked idiots. Ó ní bàbá ẹ má lọ́ra, ẹ má wàásù, ẹ ṣe ìdájọ́ kí Ọlọ́run ọba kó kún yín lọ́wọ́ kẹ́ ẹ lè ṣe é. Ọlọ́run ọba á sì dáàbò bò yín láti ṣe nǹkan tí ẹ fẹ́ ṣe yìí. Tó wà nínú jù báyìí lọ o, nítorí a máa bẹ ọ bí ẹni bẹ ṣu ni, àtẹ́lẹsẹ̀ yóò má bẹ̀nà wò. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀jọ̀. Ẹ jẹ́ yàwọn ẹ̀ pé Yorùbá Nation is the only solution. La fi ń kí yín pé ó dàbọ̀.